ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún àǹfààní tí ó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀, ojúrere rẹ̀ àti àtìlẹ́yìn rẹ̀. Mo fẹ́ ka ẹsẹ̀ méjì péré nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7. Nígbà tí mo bá sì ti ka ẹsẹ̀ méjèèjì, mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí ní àkókò tí a bá bá ara wa ní ìjù. When you find yourself in the desert, tàbí ní aṣálẹ̀, ìjù tàbí aṣálẹ̀. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30. Wọ́n kọ́ wa ní ẹsẹsẹ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa nígbà tí a bá bára wa ní ìjù. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 29 wípé Mósè sì sá nítorí ọ̀rọ̀ yìí, ó sì wá ṣe àtìpó ní ilẹ̀ Mídíánì, níbi tí ó gbé bí ọmọ méjì. Nígbà tí 40 ọdún sì pé, áńgẹ́lì Olúwa farahàn ní ìjù ní òkè Sinai nínú ọ̀wọ́ iná ní ìgbẹ́. Olúwa a dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tẹ́yin máa ń ṣe nínú ìjù àbí ní aṣálẹ̀. Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ yìí kó sì ràn ayé wa lọ́wọ́. Kọ́ mi bí màá ṣe sọ, fún mi ní àpẹẹrẹ tó bójúmu tí yóò sì ràn ayé wa lọ́wọ́. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún 40 ọdún àkọ́kọ́ ayé Mósè, ìjẹ́mọ̀pá ààfin ló ń gbé. Ààfin. Ó ti di ẹni tí ó jẹ́ pé ó ṣeé ṣe kó di ẹni tí ó gba ìjọba lọ́wọ́ Fáráò tí Fáráò bá gbéṣẹ̀ tóun náà bá fi di Fáráò. Ẹ̀kọ́ tó kọ́, ẹ̀kọ́ tó jinlẹ̀ ni ní ti ilẹ̀ Íjíbítì. Àwọn ẹ̀kọ́ ọmọ ogun láti jagun ó yé dáadáa ní ibẹ̀. Ó kọ́ àṣà débi pé nígbà tí àwọn ọmọbìnrin Óbábù tí wọ́n rí, ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ Íjíbítì ni wọ́n pè é? Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ Ísírẹ́lì, ọmọ Íjíbítì ni wọ́n pè é. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ Íjíbítì ni wọ́n kọ́, torí pé ó ti kẹ́kọ̀ọ́ láàfin. Ó kẹ́kọ̀ọ́ tógun, ó kẹ́kọ̀ọ́ ti ìwé, ó kẹ́kọ̀ọ́ ti àṣà. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí ó dára fún ayé rẹ̀, fún láti sin Ọlọ́run, ó nílò láti kọ́ ẹ̀kọ́ síwájú sí i. Ilé ẹ̀kọ́ tọ́lọ́run rán lọ inú ìjù ni. Ilé ẹ̀kọ́ tọ́lọ́run rán lọ kìí ṣe gbòòrò. Inú ìjù ni Ọlọ́run rán lọ. Mò ń kọ́ wa pé nígbà tí a bá bá ara wa ní aṣálẹ̀, Ọlọ́run nílò láti rán Mósè lọ sí ilẹ̀ Mídíánì. Bó l'Ọlọ́run sì ṣe rán lọ ilẹ̀ Mídíánì, òun fẹ́ mú ìlérí Ọlọ́run ṣẹ pẹ̀lú ọ̀nà ti ẹnìkan. Bó ló ṣe ọ̀nà tara rẹ̀ ló fẹ́ gbà mú ìlérí Ọlọ́run ṣẹ. Ǹjẹ́ mọ̀ tó ṣe? Ohun tó ṣe náà ni pé ó múra sí pé èmi ni wọ́n gba àwọn ọmọ Ísírẹ́lì là lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ Íjíbítì. Ló bá rán ọmọ Ísírẹ́lì kan àtọmọ Íjíbítì tó ń jà, ló bá wọ̀tún ló bá wòsì. Kò wòkè. Kí ni mo ní kò ṣe? Kò wòkè. Kò wòkè rárá. Ohun tó ṣe náà ni pé ó wọ̀tún ó wòsì. Kò gba ìtọ́ni látòkè wá, àtàyíká ló ti gba ìtọ́ni. Bó ṣe rí pé kò sẹ́ni tó ń wò ó báyìí, ó sì ná ọmọkùnrin Íjíbítì náà pa. Ọ̀rọ̀ yẹn, ó rò pé àṣírí ni pé kò lè lu síta. Ṣùgbọ́n Ọlọ́run jù lọ. Ẹ kì í sọ wípé àṣírí náà lu. Ni Fáráò wá fẹ́ pa á. Bíbélì wá sọ pé Mósè sì sá nítorí ọ̀rọ̀ yìí. Ìgbà Mósè sá, ètò Ọlọ́run fún un ó wá bẹ̀rẹ̀ ní ẹsẹẹsẹ. Torí pé nígbà tó sá ni, ó bẹ̀rẹ̀ sí gbé ní ilẹ̀ Mídíánì. Ǹjẹ́ ẹ mọ̀ pé ilẹ̀ Mídíánì tó gbé yìí inú ìjù ni. Ṣùgbọ́n ṣé kí n sọ nǹkan kan fún wa bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ wa ní ẹ̀kọ́ yìí, ó ní pé ìjù kìí ṣe ibi tí kò sí Ọlọ́run níbẹ̀. Lóòótọ́
kò sí èso níbẹ̀. Lóòótọ́ òkúta pọ̀ jù níbẹ̀, ilẹ̀ òkúta ni, kì í ṣe ilẹ̀ ọlọ́ràá ní aṣálẹ̀ tàbí ijù. Ẹ kí n sọ fún wa pé ilẹ̀ koríko ni, tó jẹ́ pé ó ṣeé ṣe kó rí àwọn koríko kọ̀ọ̀kan, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn koríko tó tún máa ń wà níbẹ̀ kì í sábà jẹ́ àwọn koríko tí àwọn ẹran lè ti ṣàǹfààní níbẹ̀. Omi máa ń sábà wọ́n ní ijù tàbí ní aṣálẹ̀. Ṣé rí, ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe lè wọ́n tó, bí kò ṣe sí èso níbẹ̀ tó sì dájú pé kò lè sí èso níbẹ̀ rárá, jẹ́ kí n sọ fún yín pé Ọlọ́run wà níbẹ̀. Bíbélì wí fún wa ní ẹsẹ̀ 30 pé nígbà tí 40 ọdún sì pé, áńgẹ́lì Olúwa farahàn níbo? Ní ijù. Ẹ jẹ́ kí n sọ fún yín pé Ọlọ́run ló farahàn níbẹ̀, kì í ṣe ènìyàn. Ó sì ní èrèdí tí Ọlọ́run fi farahàn ní ijù. Ǹjẹ́ mọ̀ pé mò ń sọ pẹ̀lú gbogbo ìgboyà pé Ọlọ́run fẹ́ pèsè Mósè sílẹ̀ ló fi mú lọ sí ijù. Ẹ̀yin náà wo Deuteronomy orí 32, orí 22 Deuteronomy. Ẹ wo ẹsẹ̀ 10. Deuteronomy orí 22 ẹsẹ̀ 10. Bíbélì wí pé ó rí ní ilẹ̀ aṣálẹ̀, àní ní aginjù, níbi tí ẹranko ń ké, ó yí i ká, ó tọ́jú rẹ̀, ó pa á mọ́ ní wọ́n bí ẹyin ojú rẹ̀. Ẹ kí n sọ fún yín pé ọ̀rọ̀ tá à ń sọ níyìí ó ní í ṣe pẹ̀lú Jákọ́bù. Wípé Jákọ́bù Ọlọ́run mú jáde níbo? Ní aṣálẹ̀. Ibẹ̀ ni Ọlọ́run ti ṣe kí ni o? Ibẹ̀ ni Ọlọ́run ti pè é. Ó tún fi filé múlẹ̀ fún mi lẹ́ẹ̀kan sí pé gbogbo nǹkan lè má sí ní aṣálẹ̀, ṣùgbọ́n Ọlọ́run wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rò pé ààfin Ọlọ́run wà, bí ààfin Fáráò. Èmi kò tiẹ̀ gbàgbọ́ pé ìwàláàyè Ọlọ́run àti ìbùkún Ọlọ́run bẹ láàfin Fáráò. Lóòótọ́ nǹkan dúdùn wà níbẹ̀. Lóòótọ́ àwọn nǹkan tó ń dán bí wúrà wà níbẹ̀. Ṣùgbọ́n ìjẹ́ òkè Bíbélì wípé ohun gbogbo tó dára kọ́ ló lérè. Ohun gbogbo tó lérè gan kọ́ ló ń gbé níró. Lolórin kan tún sọ. Ẹ kì í jẹ́ kó yé wa pé Ọlọ́run wà ní aginjù yẹn. Torí pé ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ pèsè Mósè sílẹ̀. Ní ibẹ̀ ńkọ́, kí ni Ọlọ́run ṣe fún Mósè ní aginjù yẹn? Ẹ wo ẹsẹ̀ 10 yẹn dáadáa. Ó rí ní ilẹ̀ aṣálẹ̀ àti ní aginjù, níbi tí ẹranko ń ké, ó yí i ká. Kí ni Ọlọ́run ṣe o? Ó yí i ká. Ǹjẹ́ ẹ mọ̀ pé ní aginjù ìwàláàyè Ọlọ́run yí Mósè ká? Ní aginjù ó tọ́jú rẹ̀. Ọlọ́run ṣe kí ni o? Ní aginjù Ọlọ́run tọ́jú rẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé bí o pa Mósè, ó ṣeé ṣe kó má jẹun tó wà ní ààfin o. Ó lè má rí àwọn ọtí ẹlẹ́rìndòdò tó wà láàfin mu o. Ṣùgbọ́n gbogbo ohun tó nílò gẹ́gẹ́ bí oúnjẹ ọjọ́ rẹ̀ lọ́lọ́run pèsè fún ní aginjù. Ní ijù yẹn, ẹ kì í sọ fún wa pé Ọlọ́run pa á mọ́ níbẹ̀. Kò sí bàbá, kò sí ìyá. Tẹ́ bá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì yẹn ní ilẹ̀ Mídíánì ni, Bíbélì sọ pé tẹ́ bá wo ìwé àwọn Ẹ́kísódù orí 2 yẹn, ẹsẹ̀ 21 àti 22, Ẹ́kísódù orí 2 ẹsẹ̀ 21 àti 22, ó sì dùn mọ́ Mósè láti máa bá ọkùnrin náà gbé. Òun sì fi Sípórà ọmọbìnrin rẹ̀ fún Mósè. Òun sì bí ọmọkùnrin kan fún un. Ó sì sọ orúkọ rẹ̀ ní Gẹ́ṣọ́mù, nítorí tí ó wí pé èmi ti ń ṣe àtìpó ní ilẹ̀ àjòjì. Jẹ́ pé níbẹ̀ Ọlọ́run mú sèso ní ilẹ̀ aginjù. Ní ijù ṣẹ́rí ilẹ̀ Mídíánì kò jìnnà sí ilẹ̀ ìlérí, ṣùgbọ́n ilẹ̀ aṣálẹ̀ àti ilẹ̀ òkúta púpọ̀ ni.
Ọlọ́run tọ́ níbẹ̀, Ọlọ́run darí rẹ̀ níbẹ̀, Ọlọ́run pamọ́ níbẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ibẹ̀ dá dúró tó, Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin náà ìwé Deuteronomy orí 9. Ọ̀rọ̀ Ọlọ́run ní ibẹ̀ ló ti tọ̀ wá. Ẹ kì í ṣàlàyé rẹ̀ fún wa torí àkókò wa wípé ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá ní ibẹ̀. Kì í kàn ṣe pé Ọlọ́run gangan wà níbẹ̀ nìkan, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni o, ó tún tọ̀ wá. Ọlọ́run lè wà níbì kan kọ́rọ̀ Ọlọ́run má jáde sí yàn. Kí èèyàn má rí, ṣé ẹ sì rí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ran ayé ẹni lọ́wọ́. Bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára, ó mú ju ìdàkídà olójú méjì lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé agbára ọ̀rọ̀ Ọlọ́run ó ń tún ayé ẹni ṣe? Agbára ọ̀rọ̀ Ọlọ́run ó ń tọ́ ayé ẹni sọ́nà. Agbára ọ̀rọ̀ Ọlọ́run kò ní jẹ́ kí a fẹsẹ̀ kọ, kò ní jẹ́ ká ṣí ọ̀nà, kò ní jẹ́ ká ṣí ẹsẹ̀ gbé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń mú ní ìṣèso. Yẹ kí n sọ fún yín pé ní ìjù ọ̀rọ̀ Ọlọ́run wà tọ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ wa la wà ní ìjù láyé òde òní. Ọ̀pọ̀lọpọ̀ wa la wà ní ìjù láyé òde òní. Ṣùgbọ́n ní ìjù yẹn, Ọlọ́run ń kọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ kan níbẹ̀. Kí ni nǹkan àkọ́kọ́ tọ́lọ́run kọ́ wa? Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Mósè pamọ́. Ṣé rí láàfin Fáráò kò lè kọ́ ẹ̀kọ́ pé ìyà ń bẹ láyé báwọn èèyàn lè jìyà. Kò ní mọ̀ lára ìyà torí pé ìgbádùn ló ń wá. Bóun náà sáré, ó sáfẹ́mi rẹ̀, kò kọ́kọ́ ríbi tí ó gbé, ó kọ́kọ́ jókòó sétí odò. Ó ràn àwọn èèyàn lọ́wọ́, wọ́n tún kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n gbalé lọ. Ó ràn àwọn ọmọkùnrin yìí, bàbá Hóbábù yìí, ó ràn àwọn ọmọ rẹ̀ lọ́wọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọbìnrin yẹn wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni. Wọ́n á lọ sọ pé ọmọ Íjíbítì kan ló ràn án lọ, wọ́n ò mú lọlé. Bàbá wa ní ẹ pé kó wá jẹun. Níye wọn tó ṣí sí gan. Òun náà rí páyé pé méjì. Jẹ́ kí n sọ fún wa pé ní ìjù ẹ̀kọ́ kìíní tọ́lọ́run kọ́ wa ni pé ìwọ náà lè mọ̀ lára. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdí tí Jésù fi ṣe é tẹ̀lé nìyẹn, torí pé Bíbélì ní àwa kò ní olórí àlùfáà tí kò ní ìmọ̀lára ìrora wa. Jésù ti jìyà rí, Jésù wá sáyé ó lọ aṣọ kan. Ṣé rí àwọn Ọlọ́run máa ń mọ̀ọ́mọ̀ jẹ́ kí ènìyàn la ìjù kọjá láti kọ́ àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì ni. Ẹ̀kọ́ kejì tọ́lọ́run kọ́ ni pé àkókò tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan ni ó ṣe, kì í ṣàwa la dá àkókò. Ẹ mọ̀ pé Mósè ti fẹ́ máa gba àwọn ọmọ Ísírẹ́lì là fúnra rẹ̀ nípa pípa ọmọ Íjíbítì yẹn, ṣùgbọ́n eléyìí ń kọ́ni tó kàn. Níwájú Ọlọ́run àtèèyàn, ohun tó kàn ní àkókò yẹn, ṣé kí n sọ fún yín, òun ni pé kó kọ́kọ́ kọ́ bá ṣe ń dẹran kó tó lọ máa darí àwọn ènìyàn. Ǹjẹ́ ẹ mọ̀ pé Mósè ó kọ́ iṣẹ́ darandaran, ó wá di darandaran kó tó bẹ̀rẹ̀ sí darí àwọn ènìyàn. Ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tọ́lọ́run yóò lo Dáfídì, Ọlọ́run ti kọ́kọ́ yẹ̀ ẹ́ wò nípasẹ̀ bó ṣe jẹ́ darandaran pẹ̀lú. Àkókò nígbà tó tó àkókò láti sọ dọba, ó sọ dọba. Ṣùgbọ́n ṣáájú ìgbà náà darandaran ni kó tó máa darí àwọn ènìyàn Ọlọ́run. Ṣé darandaran rẹ̀ wá jọ́rọ̀ títọ́? Bẹ́ẹ̀ ni, nígbà tó wá tó àkókò, Ọlọ́run wá mú ìlérí rẹ̀ ṣẹ. Nǹkan míì tí mo mọ̀ pé Ọlọ́run máa ń lò ni pé kéèyàn lè dá wà. Jẹ́ mọ̀ pé òun náà ní àkókò kan tó yẹ pé kò sí pé àwọn ẹrú ni wọ́n ń ṣe gbogbo nǹkan fún un, ó dá wà. Kò sí ìrànlọ́wọ́, kò sí ẹbí, kò sára. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ti kúrò lórílẹ̀-èdè yìí, ìlú tẹ́ ẹ wà, ẹ dá wà ní, kò sẹ́bí, kò sára. Ǹjẹ́ o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti kúrò lábúlé tó ti wá gbòòrò níbi tó wà, kò sẹ́bí, kò sára. Ǹjẹ́ o mọ̀ pé kò túmọ̀ sí pé Ọlọ́run kò lè ṣe ohun ńlá nínú ayé rẹ̀. Níbi tí ò sẹ́bí, tí ò sára yẹn, jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run wà ńbẹ̀.
jẹ́ kí n tún sọ fún ọ pé ọ̀rọ̀ Ọlọ́run lè tọ̀ wá níbẹ̀. Ní àkókò tá a bá wá bára wa lágìjù yìí, nǹkan mẹ́rin ló ṣeé ṣe kémi àti yín ṣe nínú agìjù yẹn. A lè bẹ̀rẹ̀ sí sọ pé n tó ń ṣẹlẹ̀ sí mi yìí kò tọ́ sí mi, kò yẹ kó ṣẹlẹ̀ sí mi. Nǹkan méjì ló máa ń jẹ́ kéèyàn sọ bẹ́ẹ̀: ìgbéraga. Mi ti adúrúwé tí mo kà nílé ẹ̀kọ́ gíga, ṣé mi ni ò yẹ kí n ríṣẹ́? Ṣé mi ló yẹ kí n máa ṣiṣẹ́ nursery and primary school? Ta ló yẹ kó máa ṣiṣẹ́ ńbẹ̀? Ṣé mi náà ni ló yẹ kí n máa ṣe, ló yẹ kí n máa gbérú ilé tí mò ń gbé yìí? Ìgbéraga ni o. Nǹkan míì tó máa ń jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ nígbà tá a bá bára wa ní ìjù tàbí aṣálẹ̀ ni pé ká wò pé bó ló ṣe jẹ́ pé mi lélẹ̀ kàn, ẹ̀rù pé ṣé yóò wá bọ́ sí fún mi mọ́ láyé báyìí. Ẹlòmíì tiẹ̀ kì í ṣe pé yóò sọ pé irú kò mo bára mi yìí nítorí ìgbéraga tàbí nítorí ẹ̀rù. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá sì ṣe léyìí, tá a bá ṣe àwọn nǹkan yẹn nítorí ìgbéraga àbí ẹ̀rù, kò ní jẹ́ ká kọ́ ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́ ní ìjù. Kò ní jẹ́ ká bọ́ sínú tọ́lọ́run fẹ́ ká bọ́ sí ní ìjù. Ní ìjù Mósè kúkú bímọ ńbẹ̀. Ní ìjù ó kúkú bọ́ Ọlọ́run pàdé ńbẹ̀. Ṣùgbọ́n tó bá dúró sí gbéraga pé bó mo ṣe wá bára mi rúpò yìí tó fẹ̀rù kún, kò ní ràn ọ́ lọ́wọ́. Ẹlòmíì tí ò sọ pé bó mo ṣe bára mi rúpò tí ò máa bínú pẹ̀lú ìgbéraga, yóò sọ pé ó ti sú mi. Ẹlòmíì yóò pẹ̀yìn dà, yóò lóun ò tẹ̀síwájú mọ́. Nígbà tó lù tí ò yọ, ó wáṣẹ́wáṣẹ́ kò ríṣẹ́, yóò kàn lọ bọ́ sínú iṣẹ́ tí ò dàbí olè jíjà ni. Nílọ máa jalè, mo lọ ilé ẹ̀kọ́ gíga, mi ò ríṣẹ́, nǹkan kan, ó ti sú mi, yóò bẹ̀rẹ̀ sí lọ máa jalè. Olè jíjà kan ló kàn lọ́rọ̀ rẹ̀. Yóò bẹ̀rẹ̀ sí lọ máa bá wọn ṣe yahoo kan ló kàn lọ́rọ̀ rẹ̀. Yóò bẹ̀rẹ̀ sí lọ máa fóònù àwọn èèyàn, mò ń pè ọ́ láti báǹkì rẹ. Àwọn tó máa ń pèèyàn láti báǹkì èèyàn yẹn, wọ́n máa ń kàwé. Àwọn tó máa ń wọ owó olówó nínú àkáǹtì, wọ́n máa ń kàwé. Ṣùgbọ́n ipò tí wọ́n bára wọn ní ìjù, wọn ò sì kẹ́kọ̀ọ́ tó yẹ kán kọ́. Ṣé ẹ mọ̀ tí wọ́n ṣe? Ọgbọ́n tí wọ́n fi jà àwọn èèyàn lólè ni wọ́n wá. Ẹlòmíì ní ìjù yóò ní mi ti gbà tèmi, ṣùgbọ́n wọn ò ní gbégbésẹ̀ mọ́ láti tún ṣe kíni, láti tún lù wò bóyá lẹ́ẹ̀kan yóò bọ̀ sí. Wọn ò ní gbàdúrà mọ́, wọn ò ní lọ lẹ́sìn mọ́. Ìwọ tó sọṣẹ́ nù, tó pàdánù iṣẹ́ torí COVID, ìjọ ló lọ ṣọ́ọ̀ṣì last. Ìwọ tó ti apply fún visa bí ẹ̀mélòó kan tí wọn ò fún ọ, ìjọ ló tún gbàdúrà sọ̀rọ̀ rẹ̀ mọ́. Ní ìjù, àwọn kan wà tí wọ́n ń gbéraga pé kò yẹ kí n wà rú ibi tó yẹ kí n wà yìí. Ní ìjù, àwọn kan wà tí wọ́n sọ pé ó sú mi, nǹkan tó bá wù mí ní mọ̀ ṣe báyìí. Àwọn kan sọ pé wọn ò ṣe nǹkan kan, wọ́n kàn jókòó kalẹ̀ ni. Ní ìjù, àwọn kan sọ pé ohun tọ́lọ́run fẹ́ mú jáde, èmi ò jẹ́ kó mú jáde. Ṣé wo jẹ́ kọ́lọ́run mú ohun tó fẹ́ mú jáde nínú ayé rẹ̀ ṣẹ? Mósè ó ní ìrírí wà láàyè Ọlọ́run. Ọlọ́run fẹ́ yìn rẹ̀ hàn Mósè kan ìní. Tó yẹ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wojú Mósè tójú rẹ̀ sì ń tàn torí pé ó rí ẹ̀yìn Ọlọ́run lásán. Ó ní tí n bá rí oore ọ̀fẹ́ rẹ, ó ní fi ògo rẹ hàn mí. Ọlọ́run ní tó bá rí mi sójú kórojú, ó kù ni. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ yìn hàn. Bíbélì ní Mósè bá Ọlọ́run sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́, lójúkorojú bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Mósè orí tí òkú pípa pín. Mósè orí iṣẹ́ ìyanu 10 tọ́lọ́run ṣe ní ilẹ̀ Íjíbítì.
ṣùgbọ́n ó kọ́kọ́ lọ jù ó sì gbọ́ náà láàyè láti ṣiṣẹ́ nu ayé ẹ̀. Tó o bá bára rẹ ní ìjù ṣó jẹ́ kọ́ lọ ń ṣiṣẹ́. Tó o bá bára rẹ ní ìjù àìlólọ́, tó o bá bára rẹ ní ìjù àìníṣẹ́, tó o bá bára rẹ ní ìjù àìbímọ, tó o bá bára rẹ ní ìjù ìbànújẹ́ ọkàn, tó bá bára ní ìjù ìbànújẹ́ ìdílé, tó bá bára ní ìjù oríṣiríṣi ìjù ló lè ti bára rẹ, àìlera àti àìsàn tí kò gbóògùn, tó bá bára rẹ ní ìjù ṣó lè fògo fọ́lọ́run, ṣó lè kọ́ ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kó kọ́, ṣó lè so èso, ṣó lè gbọ́n tọ́rọ̀ Ọlọ́run tó fẹ́ tọ̀ wá lè fẹ́ ṣe. Torí pé ní ìjọ kan lórí ilẹ̀ alààyè ó bára rẹ ní ìjù, ó dá wà. Yẹ kí n sọ fún ọ pé kì í ṣe pé ó dá wà nìkan, yóò ná ọ ní àkókò 40 ọdún ló ná Mósè kó tó bọ́ sínú ntọ́lọ́run fẹ́ kó ṣe gan. Yóò ná ní pé o kúrò láàfin, o sì ní ipò ńlá mọ́. Ṣùgbọ́n lẹ́yìn nǹkan Ọlọ́run lè mú ohun ògo jáde fún ògo orúkọ rẹ̀. Kì í ṣe fún ògo orúkọ tiẹ̀ o, fún ògo orúkọ tiẹ̀. Ṣé ó jẹ́ kó Olúwa ṣiṣẹ́ inú ayé rẹ̀ ní ìjù? Olúwa, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ́tí sí mi lónìí lọ́kàn wọn ti pòrúurú. Ẹ̀mí máa ń ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́ ní ìjù. Kì í ṣe pé ká fi ìgbéraga sọ pé ilé ìké iṣẹ́ tọ́ mi. Kì í ṣe pé ká sọ pé n tó wù mí ni wọ́n máa ń ṣe ká wá lọ kọ́ ọ́ bẹ̀ṣẹ̀. Olúwa ràn wá lọ́wọ́ ká má ṣe kàn jẹ́ ẹni tọ́kàn rẹ̀ pa mi tó jókòó tẹ́tẹ́rẹ́ tí ò tẹ̀síwájú tí ò tiraka mọ́. Olúwa, ẹ jẹ́ ká kọ́ ohun tẹ́ ẹ fẹ́ ká kọ́ ní àárín gbogbo ìjù, kí orúkọ yín kó sì di gbígbéga láyé wa. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ gbàdúrà pẹ̀lú rẹ, mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Tó bá lè pè mí lórí 070-3808-5652 tàbí 070-8768-2122 070-8768-2122 àti 070-5530-7492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.